Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tá ẹ ti ń gbọ́ mi. Eléyìí tí mo mú wá fún yín lọ́tẹ̀ yìí òun la pè àkọlé rẹ̀ ní Ori Ite Oba. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí láti lè mọ̀ ní ìgbà tí apá kejì sinimá yìí bá jáde àti oríṣiríṣi àwọn sinimá míì tí a tún máa mú wá fún yín. Sinimá Ori Ite Oba yìí ó jẹ́ sinimá kan tí ó lágbára púpọ̀, eléyìí tí ó jáde láti ọwọ́ Wasiu Owoiya pẹ̀lú àwọn òṣèré bíi Jimoh Olayemi Yemkem, MrLatin, Biola Adekunle, Kemi Apesin, Wasiu Owoiya fúnra rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé àdáadáa ilé ayé yìí náà ló mọ̀. Nínú sinimá ilẹ̀ ó ti rí bí ọmọ tí ń ṣe pa bàbá rẹ̀ nítorí agbára. Ẹ wò ẹ gbìyànjú kẹ́ ẹ tètè wo sinimá yìí torí nígbà tí apá kejì bá jáde náà láṣẹ máa mú wá sí etí ìgbọ̀nyín tí ẹ sì máa wò lásìkò. Kò ní jù báyìí lọ lápá àti bí ìpàdé tún di nínú fídíò míì tá a tún máa pàdé. Ó dìgbà.